ìgboro ikú ti ṣẹ̀ka òkùnkùn ti mẹ́ni rẹ lọ ọba wahab ayinde balógun oníṣẹri of Ìṣẹri Ọlọfin kingdom tó wájà ẹgbẹ́ Pathotherapy Association of Nigeria ẹgbẹ́ oníṣègùn ìbílẹ̀ Alimọṣọ lábẹ́ alága wọn aliaji akim ayobi ń bá ìjọba ìpínlẹ̀ Èkó Egbe dimu SCDA gbogbo lọ́balọ́ba lóyè gbogbo aráàlú olórí gbogbo ọmọọba Ìṣẹri Ọlọfin wọn kó ara ń fẹ́ra kú bàbá wa kábíyèsí ọba wahab ayinde balógun tó lọ lè darapọ̀ máwọn bàbá ńlá bàbá wa ọba gidi bàbá rere ó dìgbẹ̀rù pẹ̀sẹ̀. ẹgbẹ́ Pathotherapy Association of Nigeria ló ń bá gbogbo Ìṣẹri Ọlọfin àti ìpínlẹ̀ Èkó kẹ́dùn.